Ànábì àtìyàwó rẹ̀ wá jókòó ń jọkàn wọ́n wòra wọn wọ́n sọ̀rọ̀. Èèyàn kan bá kanlẹ̀kùn mọ́ wọn lórí náà. Yus'alu Rasulullahi sadaqatan. Ó bá ní ìwà Ànábì wa Muhammad wọ́n mo wá rí. Ẹ dákun ẹja Yorùbá Ànábì. Yus'alu Rasulullahi sadaqatan. Ó ní ìwà Ànábì mo wá rí ẹni. Mo fẹ́ gba sọ́dákọ̀ lọ́wọ́ ìwà Ànábì ni. Mo fẹ́ kó o bomi láṣìírí. Sadaqatan. Mo fẹ́ kó o ṣàánú mi mo náṣọ méjì dákun ìwà Ànábì ṣàánú mi. Faqala ya Khadija. Ànábì bá wọlé kò rí ohun tó lè fọ́ arákùnrin náà. Kò sówó lọ́wọ́ Ànábì ní déédéé ìgbà tárákùnrin ní wá. Ànábì bá wọlé kò rí nǹkan kan ó bá dojúkọ Khadija. Ya Khadija. Ìwọ ìyàwó mi. Uti sa'ilu li abata. Ó ní ìwọ ìyàwó mi àbáhà tí ẹnìkan fi ta mí lọ́rọ̀ ń jẹ́ òní. Dákun jẹ́ ń fún arákùnrin náà. Akaza asailu farhan. Atẹ́wọ́gbẹrẹ tó ń retí owó nì nígbà tí ò rówó Ànábì bá fún un láṣọ inú rẹ̀ bá dùn. Akaza asailu farhan. Ó bá ń fò sókè pé ayé òun da òun gba sọ lọ́wọ́ Ànábì wa Muhammad. Wa dhaba ila suki. Lójú ẹsẹ̀ ló bá dáwọ́ pé kí lòun ò faṣọ Ànábì ṣe ó bá lọ sọ́jà. Wa dhaba ila suki. Ó bá lọ ìgbà tó dọjà kí ló sọ náà. Wa huwa yunadi ma yashtari aba'ata Rasulullahi. Ó bá ń pariwo ará ọjà mo dé o ta ni ó ra aṣọ Ànábì Muhammad. Wa huwa yunadi ma yashtari aba'ata Rasulullahi. Ta ni tó sóríire lára aṣọ Ànábì Muhammad. Tajama annasu awlahu kullu yuridu shira'aha. Gbogbo aráàlú bá ń jáde pé aṣọ Ànábì báwo èmi ó rà o. Bọ́mọdé ti ń jáde làgbà ń jáde pé òun fẹ́ ra aṣọ Ànábì Muhammad. Tajama annasu hawlahu kullu yuridu shira'aha. Àwọn tí wọ́n gbọ́ wọ́n sọ fẹ́ni tí ò gbọ́ gbogbo ayé tí wọ́n pẹ́rẹ́ arákùnrin ní lórí aṣọ Ànábì. Sami'a nida rajulun a'ma. Arákùnrin kan wá ń bẹ afọ́jú ni kò ríran ṣùgbọ́n ń gbọ́rọ̀. Naam. Faqala li gulamihi. Arákùnrin tá a sì ń sọ olówó ni ṣùgbọ́n kò nójú. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú ó wá pè kọ́nù àwọn ẹrú rẹ̀ pé òun sùn ni. Faqala li gulamihi idhhabu wa hudiru li abata mahma gala thamanuha. Ó ní ìwọ ọmọ mi dákun torí Ọlọ́run mo náwó nípamọ́ gbogbo owó tó ń bẹ ń pamọ́ òní bá ń kó lọ́ba fi raṣọ Ànábì Muhammad. Laqad akrama Allahu nabiyya Muhammadan. Sallallahu alaihi wasallam. Wa akhrimu khalqillahi fin nasi Ahmadun. Sallallahu alaihi wasallam. Wa shaqqa lahu min ismihi liyujillahu. Ẹ dákun ẹ jẹ́ àyùnbá Ànábì Fazul lẹ́ẹ̀kan náà. arishi Mahamudu wa hadha Muhammadu. Ẹ jẹ́ àyùnbá Ànábì. Fazul arishi Mahamudu wa hadha Muhammadu. A'udhu bi kalimatillahi tammati kulliha min ghadabihi wa iqabihi wa min sharri ibadihi wa min sharri amazati shayatin wa a'udhu bika rabbi an yahdurun. Akí Ọlọ́run. Allah. Ẹ dákun tí Ọlọ́run bá ń bẹ lára wa ẹ dákun ẹ jẹ́ akí kóhun náà mọ̀ pọ́n sí nǹkan. Allahu akbar. Lẹ́yìn tá a kí Ọlọ́run akí Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Allazi man lahu la alaqati dunya wa ma fiya sayyidina wa maulana Muhammad. Sallallahu alayhi wa sallam. Wa ala alihi wa sahbihi wa sallim. Lẹ́yìn tá a kí Ọlọ́run tá a kí Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Adarí kíkẹ́ wa sọ́dọ̀ àfa wa àgbà níjòkó. Àwọn àgbàlagbà wọ́n ní ọmọ rúpọ̀n ẹni ọ̀tó bàbá ẹ dákun ṣé bàbá sòpa ni. Ṣèbẹ́pọ̀n tó ń bẹ lára bàbá náà ló ń bẹ lára ọmọ. Masha Allah. Àwa máa dá kẹ́límà kan pé Rabbi tawwil umra Sheikh Agboola. Ìwọ Ọlọ́run ọba tó tóbi táàrí títóbi rẹ báwa lọ́rẹ̀ mi bàbá wa fàgbà bàbá wa Agboola. Bidawamil afwi ma al afiya. Ọlọ́run a bẹ̀ ọ́ ní gbogbo ìgbà tí wọ́n lò láyé kí wọ́n má fi àìsàn lò gbà
àlàáfíà ara tí yóò rọ ní gbẹdẹkẹ ọlọ́run bá wa ṣe fún wọn. wa sururul khairi dauma sarimadan. ọlọ́run o ikú ọmọ kéwú ikú aya ọlọ́run má jẹ́ kí bàbá ó rí ìdùnnú ni kó máa jẹ́ tiwọn ní gbogbo ìgbà. bíbakọ́ ilahi rabbi zaliwafa. ìwọ ọlọ́run o wọlá pé àárọ̀ wọ́n fi ṣe tiẹ̀ ọ̀sán wọ́n fi ṣe tiẹ̀ alẹ́ ni bàbá náà wá ń lò yìí ọlọ́run o àdéhùn tó ṣe pẹ̀lú àwọn ẹni ọlọ́run tí wọ́n pé àdéhùn rẹ tí wọ́n fi gbogbo ara sìn ọ́ ọlọ́run bá wa múṣẹ lórí bàbá náà gbogbo tí wọ́n kó jọ ọlọ́run má jẹ́ ó bàjẹ́. àmín. anakumullah. àfi ti bàbá wa Agboola tí a ṣàdúrà fún Ọlọ́run dákun jẹ́ ká rí wọn pẹ́ o. Amina. àdàgbà yẹwọ́kọ́wọ́ Ọlọ́run dákun má jẹ́ ó dédé. Amina. ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run. Àmín. àwa fi ti bàbá wa Agboola a fi kí àwọn kàlífà àwọn bàbá wa lọ́hùn. bílẹ̀ da bílẹ̀ ò da àwọ̀láwò. Salamun alaykum ya aimata dinina. a fi gbogbo ohun tá a wí a fi kí àwọn bàbá wa Owóyẹmí. Biduni salami la yajuzu kalami. bàbá ló dáa tẹ́yìn ayé wọn ń dá lójú wọn ọ̀run wọn náà Ọlọ́run jó dáa. Biduni salami la yajuzu kalami. tá a bá ti kí bàbá àwọn náà là ń kí gẹ́gẹ́ bá a ti kí bàbá wa Agboola ká kí bàbá wa Agboola kọ́ wá náà kọ́ làwọn ń kí ẹ dákun sí nǹkan mi ṣẹlẹ̀. Umul ìfàkàrù qala al-ula. lópin ìgbà táyé bá ń jáyé bàbá ẹ̀ ní mòsì. bífimuri fàkàrà kún àfurul baro. irú ọjọ́ èní tábúrò ẹlòmíì bá pèdè irú ọjọ́ èní ló mọ̀ pé òun ń lọ bì kan. umul ìfàkàrù qala al-ula. bẹ́ẹ̀ dẹ̀ ni ọlátọ́lọ́ ń dákó wa ó yàtọ̀ síra wọn ni ọ̀tọ̀ọ̀tọ̀ náà là á ṣe lò. umul ìfàkàrù qala al-ula. àṣekì wa Abdulhafiz wọ́n ń gbóhùn kan nábì kiri bàbá ń jẹ́wọ́ bẹ́ẹ̀ ni. bífimuri fàkàrà kún àfurul baro. bàbá yóò rówó níbi tó ń ṣe bàbá yìí ló ń ṣiṣẹ́ fún bàbá yìí ló ń kó cash out níbẹ̀. وبالعلماء العاملين بعلمه. ìbájẹ́ bàbá yóò dá ni gbogbo nǹkan tó ń ṣe ó lè tọwọ́ wọn bàjẹ́ látara àníyàn tí ó wà. سالمين من الدعوة. ọba tí ò ṣe yín lágbàá bu abayín dúpẹ́ fọlọ́hún. وبالأولياء سالمين من الدعوة. láti jọ́ ta ti ń wà pẹ̀lú bàbá wa gbogbo lẹ́kí wọn ọ̀sọ̀rọ̀ yín láì darí. وبالعلماء العاملين بعلمه. àìmọye àgbà tó já sí pé ojú ayé làá fi máa bára wa ṣe tá bá dúró sínú mọ́tà olórí ibú lẹ́gbọ́n mi ẹ sábà bá ń ṣe kò sí yìí kí n délé láyọ̀. بالأولياء سالمين من الدعوة. gbogbo ìgbà táyé bá ń jáyé bàbá ẹ̀ ní mòsì. وبالأولياء سالمين من الدعوة. irú yín bá pọ̀ lára àwọn àfáà tẹ́ ẹ jẹ́gbọ́n tẹ́ ẹ jábúrò ẹ̀ ní sàlábà ẹni tó ń bọ̀ lẹ́yìn. ọlọ́run dákun wọlá gbogbo ń tá a wí bàbá wa ẹ̀ ní mòsì o. àmín. ẹ tí ì kúrò lọ́wọ́ àbíkú ẹni tó nóbi ò tí ì kúrò lọ́wọ́ àbíkú. bàbá wa gbogbo lẹ́kí ẹ̀ kúrò lọ́wọ́ àbíkú o ọlọ́run ní sọ yín lábíkú ọlọ́run. àmín. ẹ̀ ní jábíkú ayé. àmín. ẹ̀ tí ní jẹ́ tálẹ̀ kíámọ̀. àmín. ọlá Al-Qur'ani lọ́dọ̀ ọlọ́run. àmín. àwa fi ti àwọn bàbá wa a fi kí gbogbo wọn láàrin ọlọ́run tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ pé táyà bikum kullu ardin tanziluna biha. à ń kí gbogbo ẹ̀yin bàbá wa léyìí tó já sí pé gbogbo ibi tí ẹ bá ti ń dé gbogbo tí ń bẹ láàyè náà ni máa ń ṣe yín ní kẹ́ ẹ máa wọlé kẹ́ ẹ máa rọra. wa antumun fi biladillahi anwarun. bákan náà bí a ti wá ń wò yín yìí ní gbogbo ilẹ̀ tí ẹ bá ti dé òun náà lẹ́ ń tàn mọ́lẹ̀ sí. wa tashta'il aynu fikum manzuran hasanan. gbogbo ẹni tí ń jókòó sábẹ́ ìjókòó tí bàbá wa gbogbo lẹ́kì pè yìí kò sí nǹkan tí wọ́n ń retí lọ́dọ̀ yín bí kì í ṣe pé ojú yín tẹ́ ẹ fi ń wo nǹkan tí fi ń dáhùn nì ẹ fi wà lámọ̀rí àwọn káwọn dúpẹ́. ka annakum fi uyuni nasi azharun. bá a ti wá ń wò yín yìí ìṣe là ń wò yín bí òdòdó táwọn èèyàn ń gbìn sínú ọgbà tí wọ́n sì ń rí tinú wọn ń dùn. àfi ti gbogbo àwọn àfáà àfi kí bàbá wa ó ti tèní àfáà ni wọ́n ṣùgbọ́n téèyàn bá kí wọn àfáà ẹlẹ́kọ̀ọ́ kan ó sọnù ọ̀rẹ́ pé iza balagali fitọ́ọ̀mọ̀ lánàá sọ bí yun tukiru lahuli jaba biru sajidina
ẹ dákun ìzá balagali fi tọ́ ọmọ. إذا بلغ الفطام lànà sọ̀bí yun. لنا صبي tukiru lahuli jaba biru sajidi. تكر له الجبار. àfọ ẹlẹ́kọ̀ọ́ kan òun ní gbogbo ọmọ tó bá jáde lára tòun ayé ó máa wò ó pọ́mọdé ni ṣùgbọ́n àti kékeré rẹ̀ ló ti máa pàṣẹ àyè ńlá. tukiru lahuli jaba biru àwọn èèyàn ńlá láwọ́ wàá tò lẹ́yìn ọba wa Haji Saheed. تكر له الجبابير Sajidina. ساجدين. O ti dọ́ọ̀lù spirit mi dákun. أعانكم má ṣe الله. báyẹn. ọlọ́yẹ̀ jàmbá bírù sáà. ساجدين. gbogbo kẹ́límọ̀ ni àbáwá yìí wọ́n ti mọ̀ ọ́ ju bá a ti sọ lọ. owó tẹ́ ẹ ná ọlọ́run níjẹ́ mọ́ ibi tẹ́ ẹ ti ná. آمين. àdápadà olóore ọlọ́run fún yín. آمين. ìwọ̀nba tẹ́ ẹ ṣe yìí club lẹ́lu ní ìmọ̀ ṣe ẹ̀ sí kódà wọn ní sọ thank you níjọ́ kejì. èyí tẹ́ ẹ wá ṣe fọ́lọ́run yìí ọlọ́run níjẹ́ kábàámọ̀ rẹ̀. آمين. ìwòye ọdún tó ń bọ̀ isaac tẹ́ ẹ fi ṣe jù báyìí lọ ọlọ́run dá fún yín. آمين. ẹ̀dá akẹ́ni tó ṣe o náwó kì í ṣe apá àlùbáríkà tẹ́ ń wá ọlọ́run tà fún yín. آمين. ọba tó ṣe yín láti kékeré tó ṣe yín lólógo ọlọ́run ní pògo yín. آمين ọlá يا àlùkùránì lọ́dọ̀ الله. ọlọ́run. آمين. àti náà àfi kí àwọn ṣéèkì wa olúborí àfi àwọn ṣéèkì wa àwọn bàbá alówóró. tàbá táwọn ẹni ọlọ́run bá ń kí yín ẹ̀yin náà dìde ẹ fara wọn lé àwọn bàbá alówóró nu ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fún yín. آمين. máìkì ń bẹ lọ́wọ́ mi lẹ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́ǹbù àánú ó ṣe fún yín. ọ̀rọ̀ anábì là ń sọ. صلى الله عليه وسلم. anábì sì ló kó wa jọ. ọ̀rọ̀ anábì náà ló jẹ́ ká débí ìró anábì la gbọ́ tá a fi jókòó ń bí. لقد أكرم الله النبي محمدا. ohun tá a fẹ́ sọ fún wa lé ní pàtàkì anábì wa Muhammad. لقد أكرم الله النبي محمدا. tábà ní ká máa bá báyìí lọ àánú wọnú ibi tá à ń lé akí bàbá wa Sheikh Zainu akí bàbá wa Sultan Zakirin. فاخر خلق الله في الناس أحمد. ọlọ́run wọlé àwọn tí wọ́n ṣe zikiri táyé wọn da aṣẹ́wọ̀n Azakir Zain ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ fún yín. فاخر خلق الله في الناس أحمد. àṣeyẹkẹ ATM akí àwọn náà ọlọ́run jẹ́ ó dáa fún wọn. آمين. àti gbogbo àwọn alázikiri tí wọ́n ń bẹ ń bí ọlọ́run dákun má jà wá yín tì. آمين. alùpùpù tẹ́yìn náà fi máa ṣe fún àríkiri ẹ̀sìn ọlọ́run dákun bá dá fún yín. آمين. ọlọ́run Al-Qur'ani lọ́dọ̀ ọlọ́run. آمين. a fẹ́ sọ̀rọ̀ fún wa pa nábì wa Muhammad. الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. روي أنه أهدي لرسول الله صلى الله عليه وسلم. روي أنه أهدي لرسول الله صلى الله عليه وسلم أباءة. ẹja yorùbá nábì Muhammad. صلى الله عليه وسلم. àgbà wa látọ̀dọ̀ àwọn àfa ọ̀jọ̀gbọ́n kan arákùnrin kan ó fi àbára rẹ̀ ó fi ta nábì wa Muhammad lọ́rẹ. أباءة naam. انتصفت بها سيدة خديجة. anábì bá mú àbára òun ni ó bá gbé fún ìyá ńlá wa Khadija ó ní ìyá mi bá ń tọ́jú rẹ̀ naam. سلام الله عليها. ìkẹ́ ọlọ́run kó máa bá ìyàwó anábì wa Muhammad. سلام الله ìkẹ́ عليها. ọlọ́run kó máa bá ìyàwó anábì wa Muhammad. سلام الله عليها. àforíjì ọlọ́run kó máa bá ìyàwó anábì wa Muhammad. دق الباب سائل. anábì àtìyàwó rẹ̀ wá jókòó ń jọkàn wọ́n wòra wọn wọ́n sọ̀rọ̀ èèyàn kan bá kanlẹ̀kùn mọ́ wọn lórí naam. يسأل رسول الله صدقة. ó bá ní ìwà anábì wa Muhammad wọ́n mo wá rí ẹ dákun ẹja yorùbá anábì. يسأل رسول الله صدقة. ó ní ìwà anábì mo wá rí ẹni mo fẹ́ gba sọ́dákọ̀ lọ́wọ́ ìwà anábì ni mo fẹ́ kó o bomi láṣìírí. صدقة. mo fẹ́ kó o ṣàánú mi mo ò náṣọ méjì dákun ìwà anábì ṣàánú mi.
فقال يا خديجة anabi bá wọlé kò rí ohun tó lè fún arákùnrin náà kò sówó lọ́wọ́ anabi ní déédéé ìgbà tá arákùnrin ní wá anabi bá wọlé kò rí nǹkan kan ó bá dojúkọ Khadija. يا خديجة ìwọ ìyàwó mi. أوتي السائل العباءة ó ní ìwọ ìyàwó mi àbáhà tí ẹnìkan fi ta mí lọ́rọ̀ ń jẹ́ òní dákun jẹ́ ń fún arákùnrin náà. أكذا السائل فرحا atẹ́wọ́gbẹrẹ tó ń retí owó nì nígbà tí ò rówó anabi bá fún un láṣọ inú rẹ̀ bá dùn. أكذا السائل ó فرحا bá ń fò sókè pé ayé òun da òun gba sọ lọ́wọ́ anabi wa Muhammad. وذهب إلى السوق lójú ẹsẹ̀ ló bá dáwọ́ pé kí lòun ò faṣọ anabi ṣe ó bá lọ sọ́jà. وذهب إلى السوق ó bá lọ ìgbà tó dọjà kí ló sọ náà. وهو ينادي ما يشتري عباءة رسول الله ó bá ń pariwo ará ọjà mo dé o ta ni ó ra aṣọ anabi Muhammad. وهو ينادي ما يشتري عباءة رسول الله ta ni tó sóríire lára aṣọ anabi Muhammad. تجمع الناس حوله كل يريد gbogbo شراءها aráàlú bá ń jáde pé aṣọ anabi báwo èmi ó rà o bọ́mọdé ti ń jáde làgbà ń jáde pé òun fẹ́ ra aṣọ anabi Muhammad. تجمع الناس حوله كل يريد àwọn tí شراءها wọ́n gbọ́ wọ́n sọ fẹ́ni tí ò gbọ́ gbogbo ayé tí wọ́n pẹ́rẹ́ arákùnrin ní lórí aṣọ anabi. سمع النداء رجل أعمى arákùnrin kan wá ń bẹ afọ́jú ni kò ríran ṣùgbọ́n ń gbọ́rọ̀. Naam. فقال لغلامه arákùnrin tá a sì ń sọ olówó ni ṣùgbọ́n kò nójú ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú ó wá pè kọ́nù àwọn ẹrú rẹ̀ pé òun sùn ni. فقال لغلامه اذهب وهدر العباءة مهما قال ثمنها ó ní ìwọ ọmọ mi dákun torí Ọlọ́run mo náwó nípamọ́ gbogbo owó tó ń bẹ ń pamọ́ òní bá ń kó lọ́ba fi raṣọ ànábì Muhammad. فإن فعلت فأنته لوجه الله ó ní ẹrú ni ẹ lè ní ṣùgbọ́n tó o bá lè bá mi raṣọ ànábì òní mo ó tu ẹlẹ̀ kú ònú ẹrú. فإن فعلت فأنته لوجه ó الله ti wá dá ẹ lọ́lá tẹ́nìkò nínú ìran yín bá ń gbàṣọ ànábì wa. Naam. وهدر الغلام العباءة arákùnrin ní bá lọ ó sí géètì bàbá afọ́jú ó kó gbogbo owó ń bẹ̀ ó bá lọ fi ra aṣọ ànábì ẹni tó kó aṣọ ànábì dání òun wá ń fowó kún un bá ti ń wá pé àwọn mú 1 million wá ó ló ti òun ò tà ẹlòmíì ò tún bíìdì wá pé 2 million ó lóun ò tà àfìgbà tóun kó owó tó ju gbogbo owó tó ti ná aṣọ ànábì lọ ó wá tà fún un. فمسكها الأعمى lójú ẹsẹ̀ táṣọ ní dọ́dọ̀ bàbá afọ́jú ó wá gbá aṣọ ànábì Muhammad mú. فمسكها الأعمى bàbá afọ́jú gbá aṣọ ànábì mú gbogbo ohun tó kú lára bàbá òní sì dìde. فمسكها الأعمى وقال يا ربي بأك رسول الله عليك وبركة أباءته الطائرة بين ó ní يديه. tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ Ọlọ́run sa ànábì Muhammad lẹ́sà aṣọ ànábì tí mo gbá mú yìí ìwọ Ọlọ́run mo fi àlùbáríkà tó ń bẹ lára aṣọ yìí mo fi bẹ̀wọ̀ Ọlọ́run pé أدي إلى Ọlọ́run بصري bá ń dá ojú mi padà أدي إلى gbogbo بصري ohun tó kúnnú ayé mi bá ń dá padà. أدي إلى بصري Naam. فما لبث أن عاد بصره Tumu. فما لبث أن عاد بصره láàrin ìgbà tó sọ̀rọ̀ nì kó tó lajú kó tó di Ọlọ́run bá sì sara dá ojú rẹ̀ padà fún. فما لبث أن عاد بصره خرج إلى رسول الله فرحا lójú ẹsẹ̀ tó lajú rẹ̀ pé òun náà máa ti fojú ríran. خرج إلى رسول الله ó فرحا fèsù gbẹgbà ó bá dòdò ànábì wa Muhammad. خرج إلى رسول الله ó فرحا kó ọmọdé dání ó kó àgbà dání ó wá ń lùlù tẹ́lẹ̀ pé ọ̀dọ̀ ànábì ya. وهو يقول رسول الله عاد بصري ó bá dọ́dọ̀ ànábì ó bá kúnlẹ̀ pé ìwọ ànábì ojú mi ti padà mo ti ríran. وهو يقول يا رسول الله عاد ìwọ بصري ànábì mo ń gbọ́kò rẹ ni mo mọ bó ti rí ṣùgbọ́n lẹ́nu mo gbọ́ ní ìwọ ànábì. وإليك العباءة هدية ó wá ní aṣọ yìí òun ni mo rà lówó tó pọ̀
ṣùgbọ́n mo fẹ́ dá aṣọ òní padà sọ́dọ̀ wa nábì. وإليك الأباءة هدية ó wá kúnlẹ̀ pé wa nábì á dí àtẹ̀mí ní sọ́dọ̀ wa nábì. وإليك الأباءة هدية مني وقص عليه ما حدث. ó bá pe ànábì jòkó ó bá ń sọ pé ìwọ òjíṣẹ́ ọlọ́run báyìí ló ṣẹlẹ̀. وقص عليه ما حدث. ó bá rọ gbogbo ohun tó ṣẹlẹ̀ fún ànábì náà. ضحك رسول الله حتى بانت نواجذه. ànábì bá bóyí kẹ́kẹ́kẹ́ tó fi dé gbogbo eyín ànábì ló hàn tà láyà dùnú. حتى بانت نواجذه. gbogbo ọ̀rọ̀ ànábì ló jí inú ànábì dùn ara rẹ̀ yá ń jẹ́nà náà. ثم قال انظري يا خديجة إلى تلك الأباءة. ànábì wa kọjú sí ìyàwó rẹ̀ pé ìwọ Kàdíjà so rárá ọlọ́run látara aṣọ àbáhà tá a fún yẹn yìí. انظري يا خديجة إلى تلك الأباءة naam. فقد أغنيت فقيرا. ẹ jẹ́ àgbà ànábì dóbi. فقد أغنيت فقيرا. aṣọ tá a fún yẹn yìí ó mà ti sọ di olówó. فقد أغنيت فقيرا. ó mà ti dẹni tó nílé lórí. فقد أغنيت فقيرا. látara aṣọ èmi ànábì Muhammad. فقد أغنيت فقيرا. وشفت مريضا. ẹni tójú rẹ̀ fọ́ ó dẹni tí ojú rẹ̀ ríran lára aṣọ yìí nìkan. وشفت مريضا. ẹni tí ò ríran mọ́ táyé rẹ̀ ti bàjẹ́ ayé rẹ̀ dùn tó da lára ànábì. وشفت مريضا. وأعتقت عبدا. ẹni tó jíjá sí pé ó ti ò bóun ó ṣiṣẹ́ kú lọ́dọ̀ bàbá olówó ni torí aṣọ yìí a sì jọ́kọ̀ nínú ẹrú. Ó wá dọmọ. وأعتقت عبدا. ثم عادت إلينا. ẹ wá rí sàárà tá a ṣe tá a fi tọ́lọ́n tànábì ṣe ọlọ́run tó wá dá sàárà nù padà sọ́dọ̀ wa. ثم عادت إلينا. ọ̀rọ̀ ànábì la sọ yìí pàtàkì ànábì nù ní ẹ wo ohun tá a fi ròyìn ànábì gbogbo ẹni tó bá sórí rẹ̀ ayé àfi kó kọ́sì ànábì. ثم عادت إلينا. gbogbo ohun oore tànábì ṣe lánàá ọlọ́run bá tún dá padà sí ó sì oore ó ti wá tún ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe kó tó pẹ́ dọ́dọ̀ ànábì. فاق نبيين. ànábì pọ̀ lọ́dọ̀ ọlọ́run lóòótọ́. فاق نبيين في خلق وفي خلق. fáakọ́ nàbí yìí فاق نبيين في خلق وفي خلق. ànábì sallallahu alayhi wa sallam ànábì ọlọ́run pọ̀ lóòótọ́ ṣùgbọ́n ànábì òun lọ̀gá gbogbo ànábì ọlọ́run. فاق نبيين في خلق وفي خلق. níbi dídá ànábì yàtọ̀ níbi ìwà ànábì yàtọ̀. فاق النبيين في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرم. gbogbo ẹni tó bá ń polówó ànábì kan tó bá ti ń ṣe tànábì wa Muhammad ọmọlẹ́yìn ànábì ni. ولم يدانه في علم ولا كرم. kò sí mùjísà kan tó lè ní àfáà kan ṣe àbí wòlíì kan ṣe àbánábì kan ṣe tó lè ju tànábì lọ. ولم يدانه في علم ولا كرم. فهو الذي تم معناه وصورته. ẹni tó bá wo Muhammad tá a bá kọ sílẹ̀. فهو الذي تم معناه وصورته. táàmà àná wà suratuhu. ànábì ti pé láti sàátì àkọlọ́n tó dáyé. فهو الذي تم معناه وصورته. téèyàn bá kọ Muhammad sílẹ̀ mímu ni ó ń dúró fórí ọmọ èdè yẹn. ثم اصطفاه حبيبا بارئ النسم. ha tó ń bẹ lára Muhammad ó dúró fọwọ́ méjèèjì. ثم اصطفاه حبيبا بارئ النسم. mímu tó tún tẹ̀lé orúkọ Muhammad ni òun náà ní kún wá tá à ń gbé kiri. ثم اصطفاه حبيبا بارئ النسم. sáàlì ni òun ló ń túmọ̀ ẹsẹ̀ wa méjèèjì tá a fi ń dúró ẹjẹ́ Yorùbá ànábì. وحسن منك لم تر قط عيني. ẹnìkan tó bá ń bẹ láyé lẹ́ni tó wá ń pàpè mọ́ra pé òun dáa tó fi tì sọ́dọ̀ ànábì wa Muhammad ẹ dákun ẹjẹ́ aṣọ pé ó ti ya wèrè. وحسن منك
lámútàrọ̀ kọ́ tó àìní. ẹnìkan tó lè dá tó ànábì ò sí láyé mọ́ irú oyún inú tó gbé ànábì ò sí láyé mọ́. wọ́n sànù mí nkà lámútàrọ̀ kọ́ tó àìní. wàá jí má lù mí nkà. wọ́n jí má lù mí nkà lámútàlídì nìsáwù. Allahumma salli ala Muhammad. wàlá alihi Muhammad. Allahumma salli ala Muhammad. alihi Muhammad. Allahumma salli ala Muhammad. wàlá alihi Muhammad. Allahumma salli ala Muhammad. wasabi Muhammad. watabi Muhammad. Allahumma salli ala Muhammad. alihi wa اللهم صل وسلم على سيدنا محمد خير البريات صلاة ترضيك وترضيه وترضى بها عنا وترضينا وعلى آله وصحابه برحمتك يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ jẹ́ agbọ́dọ̀ tóbi ẹnì kan gbọ́dọ̀ jáde o ẹni tó bá jáde síta ní lábàáyé sọ̀rọ̀ ọ̀tá ànábì ni. sallallahu alaihi ẹ jókòó wasallam. padà ẹ jókòó akí Maulana Sheikh Taofik Al-Mubarak. Adamallahu hayatahu. ẹ bá ń fi sórí kọ pé Afẹ́nifẹ́re. Afẹ́nifẹ́re. ẹ jẹ́ agbọ́dọ̀ tóbi kí ẹ máa sọ àyàn bá rí lẹ́jọ́ mẹ́ta yìí o. Allahu akbar. ayé ti le sọ ni bá rìn àni o má ṣòre o kò lè ní mákàntì wa kó dún gbìn. kó bá lè gbèlè má tẹ̀ gbé mọ́ Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. I need money tún tẹ̀ sí o lè máa wò lọ́kàn pé ẹ̀ ǹlẹ́ mo ní kí ẹ náà ni ẹ o ṣe mo dúpẹ́ bẹ́ẹ̀ni àmọ́ báyìí ṣe gbanú. sọ́yàn ò bá rìn sọ́ni bá rẹ̀. ìyẹn ò ní o má ṣòre Masha Allah. àbàbá ọlọ́run ní jẹ́ kí ẹ bàjẹ́ o amina bàbá tó pọ̀. àti bá pàdé yẹn sì máa ròyìn bó ṣe jẹ́ ká Al-Mubarak kiri ìwà wọn rí o bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn máa ròyìn ìwà wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tàbá pàdé yẹn tuntun máa ní bó ṣe wáyé nítorí máa ń ṣe máa ń fún yàn lówó máa ń Bẹ́ẹ̀ni. òtítọ́ lè fi ṣe ọmọlá tó wó kọ. ìjọ kan a bá gbé mọ́tò fẹ́ nìkan ló ń lò lọ mo ní bẹ́ẹ̀nsì lẹ gbé mi ọkọ̀ máa lò kiri báyìí wọ́n ti ní o tún fẹ́ lè gbé máa gbé lọ ọ̀sẹ̀ méjì èèyàn bàtú bẹ́ẹ̀ ti sọ lẹ́nu ẹ gba mọ́tò yìí o wọ́n fi jọ ànábì ni. lẹ́nà kan máa ń gbé bẹ́ẹ̀ sí wọn kiri lẹ́nà àbá bọ́lọ̀ yẹn ṣe yín ni bẹ́ẹ̀ni. ẹ gbọ́dọ̀ ní quality kan tí ayé máa fi ròyìn yàn sallallahu alaihi wasallam. ṣí ọ fún ọdẹ pé ó máa ń lejú gbogbo àní kò ń rẹ́rìn ṣé nítorí ó fẹ́ fún yàn lówó bẹ́ẹ̀ni. kò dẹ̀ fẹ́ kọ́mọ̀ kò ní ọ máa lejú báwo ni alhamdulilayi báwo ni àgọ́ ní sọ pé ọlọ́run ṣe ń jọkàn rí bẹ́ẹ̀ni. alhamdulilayi ni àwa níbo bí ó wà lọ́wọ́ ẹ̀ ẹgbẹ́ ìwà yorùbá nìyẹn báwo wà ní ó ń yàtọ̀ Alhamdulillah. ẹ dákun báwo la ṣe mọ̀ pé ẹ fẹ́ dúpẹ́ tó ń dùn alihamudulilayi. ìnáwó alhamdulilayi já mọ̀ pé ó ti zẹ̀ ká Ẹ̀hẹ́n. èwo ni alhamdulilayi ló sọ yẹn kò dọ́dọ̀ ọlọ́run o ó kàn ń tanra o wá rò pé ó ń tan ọ̀tàn ọlọ́run ló ń tàn bẹ́ẹ̀ni. ọlọ́run máa pe òrí ó ń tanra ẹ̀ alhamdulilayi àwọn tó ń ṣàdúrà tó ní njọ́ tó bá fẹ́ máa ẹ wá rí mi lé wá bẹ́ẹ̀ lọ́n fún ẹ àwọn tó wá sọ fún alhamdulilayi àwọn tó pe ẹ ló báwo tún ní alhamdulilayi akún jẹun ó jẹbi ẹ ń jẹ́ kí bí máa padà pa kó náà ń jẹun bẹ́ẹ̀ni. tí ó dá nǹkan àfàlà mọ̀. máa ṣe Al-Mubarak kò rí bẹ́ẹ̀ tí wọ́n bá tún ṣe bẹ́ẹ̀ fal-Mubarak tó bá tún dé a ní ẹ filẹ̀ bàbá ẹ má tún ṣe ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa bọ̀. bẹ́ẹ̀ni àwa náà jẹ́rìí sí. Daniel ọmọ bu lọmọ yóò ti rówó báyìí àrímọ́ o ọmọ ta ni kọ́ máa wá sọ̀rọ̀ yẹn máa ṣàdúrà ó ti kò tún àgbọ̀ kankan mọ́ o àkàngbọ́ pé ó ń gba hòtẹ́ẹ̀lì kiri ó ń ṣe fàájì tó bá dé àwa ni ẹ filẹ̀ ẹ má wò wá ẹ filẹ̀ ẹ kó wá rí mi bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe Ọlọ́run dẹ̀ ń ṣe fún yín bò míì tí bá dúró báyìí sìn láì gbà tí èmi fìlẹ̀ tó ti dá wà lálẹ́ bàbá òkè ná transfer wáyé fún ẹ 200,000 wọn ni wàá gba káàṣì ni gbégbé wọ́n fẹ́ lọ́nu báńkì lọ ṣe torí wọ́n kì í ṣe lórí fóònù gbàdé mi fìlẹ̀ gbé wàhálà ni bàbá dún transfer èmi máa ń tàn wá ń gbélé wà wọ́n kọ́ máa ní ẹ tú wọlé sí i wọ́n kọ́ bu bí 30,000 50 mú ń lọ nìyẹn mi ò rò pé wọ́n fẹ́ fún mi transfer nígbà yẹn 200,000 káàṣì ni 100,000 káàṣì ni àbí ṣé ìjà máa ṣe bó parọ́ kò sí wọn bẹ́ẹ̀. máa ń pè wọ́n gbàdé mi fèlè dé ẹ bá ṣe transfer máa fún ẹgẹlẹ bàbá kò ní bàjẹ́ fún yín o èmi fẹ́ kó yín lọ́nà mi wà yín fẹ́ kó yín lọ́nà wàláì fẹ́ kó yín lọ́nà fẹ́. bàbá àmọ́mọ́ ó kò yín lọ́nà. kí n gbà ká kó yín lọ́nà. Masha Allah. alàbújá ẹtẹ̀ mi wà lẹ́ àfíìsì làbújá
ọ̀nà tó 400,000 ẹ sponsor àwọn èèyàn fún flight ẹgbòtẹ́ 2 nights 150,000 mi lè gbàgbé àbẹ má wọrí ẹja náwó ẹ jẹ́ aṣọ. ọ̀ á gba 1 naira kúrò ńbẹ̀ àbí ajá ni mo parọ́ gbogbo yín ṣàlẹ̀ jẹ́ńbẹ́ jẹ́ lọ́wọ́ àlùbáràk ọ̀ gbà kọ́bọ̀ àtúnṣe nǹkan jọ òun náà ni má gbowó kù náà kí la ṣe recently náà tí ẹ wá sọ̀rọ̀ ńbẹ̀ ìkómọ ziko ọtún ní a má gbowó kù náà ọtún náwó ni èmi dẹ̀ mo gbé wọn lọ má ṣe wá ní kí á bá mi ṣe wá sí ànímú kankan lọlé. sallallahu alayhi wa sallam. látọ̀dọ̀ mi mo kò yín lọ́nà pẹ̀lú 50,000 naira. Allahu akbar. tó bá gbé transfer náà ẹsẹ̀kẹsẹ̀ máa ṣe. ó kọ̀ wù mí bẹ́ẹ̀ lé kí n ṣe tẹ́ bá tó wá fẹ́ fún ọ lóye fẹ́ dúpẹ́ pé ọmọ kan ní ká dúpẹ́ máa ní bàbá yìí náà jàre tàdé lówó ta fẹ́ ná tẹ́lẹ̀ ibà máa ní ká ná ọmọ kan ní fún yín ní nǹkan máa ní bàbá ẹ̀yẹ fi erépo sí mọ́tò. wàásù cash. ẹ jẹ́ ń gbóhùn yín náà Allah. ẹni Allahu Akbar Allahu akbar. ẹ lọ bá ṣàyẹn ní kó fún mi wàásù nínú owó tí ó wà lọ́wọ́ ẹ̀ ẹni tìbí yẹn tó wà lọ́wọ́ ẹ̀ kó mú wàásù wa káàṣì ni badman cash ni. káàṣì ni cash and carry ni. káàṣì ni bàbá ò láì transfer gbẹ̀ ń pẹ́ jù torí Bẹ́ẹ̀ni. ọkọ máa ń ná kó tó délé Adama. kẹ́ ẹ rí pé káàṣì ẹ̀ ń fẹ́ kó lẹ́sìn ni tèmi máa wù ú pé àwọn ará náà ní ká máa fi ra ayọ̀ ẹ̀yin ni ẹ wá sí wá sí. Masha Allah. àtúbọ̀dọ̀ mọ gbẹ́ nìkan wá láti ta. apákan tó lórúkọ èmi ò tẹ gbá tí ká máa pọ̀ apákan tó lórúkọ nítorí àti Ọlọ́run ti sọ adé èèyàn báyìí kálá ti dèèyàn tí a máa pọ̀ apákan tó lórúkọ káàkiri ẹ wá ẹjọ́ kọ́ lè mọ̀ wá àwọn Ọlọ́run ti fi wá hàn ẹ já máa lu àwọn ará wa ẹ sọ̀rọ̀ kí bàbá máa ẹ̀yẹn bẹ lọ́hùn ẹ̀yẹn ṣe gbá bó ṣe máa lọ nìyẹn 50,000 ẹ wàásù ṣé wàásù ni ibà. ó sì ní ó náà fi wàásù kún ó jẹ́ 100,000 Allah. onídìíká tó kanopi ká gba olùgẹ́ tó pawó ẹ títa kí ni bàbá ẹ ṣe nọ́mà ẹ mọ bẹ ṣe ń gbà lọ́wọ́ wọ́n ní ẹ̀ náà wọ́n lè mọ bẹ́ẹ̀ ṣe ń gbà ọ̀gá mi o. bẹ ṣe ń gbà lọ́wọ́ wa tàbá sọ́dọ̀ yín àfàjàbá ti ń bẹ lọ́njọ́ tẹ máa ṣe táwọn máa ṣe òde àfàjàbá ń jẹ́ bàbá alágbèbá máa ṣe òde báyìí bàbá Nafiu. irọ́ ó yà kó máa lọ bẹ̀ káàsì tọ̀dọ̀ mi náà kó kún ó jẹ́ 1 kilo jẹ́ yẹn kò yẹ ká máa dá òde lẹ̀ kí iṣẹ́ àwa pọ̀ rẹpẹtẹ bíi iṣẹ́ 2,000 kó máa lè pa owó kù náà. ó pọ̀. látọ̀dọ̀ ṣe Jamal ó jẹ́ lo. 130 gbọ́nà. afẹ́ yẹ kó lámì ni. Allahu akbar. bàbá alágùdá ní 10,000. Allahu akbar 130. torí ẹ tún ṣe mọ́lì láìpẹ́ ìwọ tó ń bọ̀. wọ́n tún ń bọ̀. ẹ̀ẹ́n ẹ̀ máa domi lẹ̀. ẹ̀ torí oúnjẹ ajá àbàṣírà àbújá wa kó àfa lọ́nà. Masha Allah. gbogbo ẹ̀yin náà kún jẹ́ ń bẹ́ẹ̀. ẹ̀ ń jẹ́ ń bẹ́ẹ̀ ẹ fi wọ́n lé ẹ̀ wọ́n fẹ́ ti ń bọ̀ ni. wọ́n máa sàn. ẹ̀mọ ìtọ́nà lọ́dọ̀ Wasiu Ayinde ni. ìjọ olórí ọmọ ọba ògùn ní ìtẹ́ iná táwọn èèyàn láì. ẹ jẹ́ ná ti tàwọn àfa náà. barista wa kó àfa lọ́nà. ìyàwó àwọn ilé mọ́mù. ẹgbẹ́ náà ni lọ́ọ̀yà wọn wá kó wọn lọ́nà. Masha Allah. ilé bá dé ọ̀rọ̀ lọ́ọ̀yà ẹ máa lọ́jú yẹ. ya hafidhu. ó pọ̀. ẹgbẹ́ wọn náà ló ṣe pépà wá débẹ̀. ó kò nà alùbáríkà ní ikọ̀ ọ́fíìsì. owó kò náà ní. kàkàṣì náà àti àwọn yẹn 50 ni. ó sì fi 50 lẹ̀ èmi náà 50,000. 50 náà mọ́m. Allahu akbar. cash la fẹ́ cash. cash ni o. a fẹ́ transfer a fẹ́ kó a fẹ́ máa rí báyìí. alájà Bàṣírá. owó yìí ṣe díẹ̀ ó lọ sókè. ó rì díẹ̀ àbí. lílo àbẹ̀ bàǹkà mẹ́sẹ̀ ni. 10,000 máa wí fún 1,000 bẹ́ẹ̀ lu 500 yẹn ó ní nǹkan tó bá dé. so baba transfer. wọ́n ti ń gba káàṣì. so káwá gbọ́ mọ́dí Rasul. ẹ dákun tó bá gbọ́ mọ́dí tó ẹni tó wá fẹ́ máa lọ kó máa jọ ẹ kájọ yẹn ànábì láàrin. ẹ jẹ́ àjọ yín Muhammad. Búrídà. Búrídà ni. Masha Allah. àtúntò.